Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Now, fídíò yìí wọ́n ṣe ń dẹ̀ sí mi lọ́pọ̀lọpọ̀ ọgbà gan bẹ́ẹ̀ mo bí sí. Tó ti bẹ́ẹ̀ náà, a gbọ́dọ̀ jọ lọ láì fèsì lé lórí. Ẹ já mọ́ gbọ́n tí bàbá náà fẹ́ sọ. Nabi Ibrahima láàrin gbogbo àgbọ́lọ́pọ̀ ìyálà ìyá àwọn kèfèrí. Tẹ́ wá ń gbé àwọn ẹlẹ́bọ, ìpọ́n tó ń gbé lẹ́bọ, àìṣe súnmí lọ́jọ́ bọ̀ máa dáhùn ẹbọ. Ó ti dà báwọn. Bàbá dúró ṣẹgbọ́rọ̀. Subhanallah. Àìṣe súfí ló jẹ́ kọ́ ọmọ pé kinní kan lẹ́bọ. Tó bá ti wá di wípé ní ẹ wò báyìí nísìn ẹ wò àwọn kan wá jáde wọ́n fẹ́ mọ nurú àwọn ẹgbẹ́ yìí nù. Wọ́n fẹ́ mọ palẹ̀ mọ́ irú àwọn ọ̀tọ̀ báyìí. Ìkan náà sọ́njọ́ òní onígbà náà Yàsín Òṣogùn kinní kan jákèmọ́lì náà lọrin òun náà kí ajé ajílẹ̀yẹ ọláwọn ìyá àwọn kinní kan ọ̀ràn wọn. Iná ilé iná tún sọ àbágbàlagbà táwọn náà tún sọ ẹ̀gbọ́n tí wọ́n sọ lẹ́nu ìpín gbà tí wọn ò ṣe súfì nù tí wọ́n pe kinní kan kèfèrí. Tó bá ti di wípé ní ìtàn sọnù aburú wahdatul wujudi nù gbogbo tí ń bẹ láyé ẹyọ káyọ̀ gbogbo tí a bá ṣe sọ́tò kéde lẹ̀ tẹ́ bá gbọ́ dáadáa lábẹ́ húwà òun náà ni òun lélẹ́yìí òun lé ẹyọ kan náà gbogbo ẹ̀ àìrí méjì àtàwọn tó mọ̀ dánù tí ẹ bá ti pé ọkùnrin rẹ obìnrin rẹ ti rí méjì nù ọlọ́run tí ẹ bá ti pé eléyìí lọ tí eléyìí lomi ti rí méjì nù ọlọ́run tí ẹ bá ti pé kèfèrí rẹ mùsùlùmí rẹ ti rí méjì ní tọrọ bàbá yìí ń dálé lórí náà nù ní yìí sì ń tútù kùtù náà Al-Qur'an ẹ má gbọ́n so bàbá àgbàlagbà fa. Kò sẹ́ni ó ṣe ẹbọ tó wà Nabi Musa. A'udhu billah. Ẹnu wọn bá ibù dáadáa, ó kú fọ́ sí ọlọ́. Bàbá ẹ dúró ṣe é rí tí rọ́dù tiwa yìí bá lé ńgbà míì tí ó ṣe gbọ́dọ̀ lé ẹ lọ wò dáadáa ẹ rí i pé ní ìtẹ́ni tá a bá ṣe rọ́dù fún un sọ nǹkan tó lágbára tó sì wọ́ sí ni ẹ gbọ́rọ̀ nínú Al-Qur'an láyé mọ́ iye gbà Ànábì Mùsá ní pé wa ana awwalul muslimin wa ana awwalul mu'minin ọlọ́run bí tí mo bá dé yìí kọ́dà àkọ́kọ́ onígbàgbọ́ ni mí ọlọ́run sọ fún Ànábì pé ní àwa la fi aṣàsọ́ọ́lẹ̀ fún ọ pẹ̀lú tá a ṣàsọ́ọ́lẹ̀ lẹ́sìn fún Ànábì Nuh àtàwọn Ànábì lẹ́yìn rẹ̀ àtiwọ́ náà àti Nuha àti Ibrahim àti Musa àti Isa ẹni akíyimudin pé ẹgbẹ́ sì dúró ẹgbọ́ àbáyé wọn sọ ní ọ̀dà lẹ́nu wọn lẹ́nìkan ọ̀sẹ̀ bọ́ tó Ànábì ọlọ́run tí ọba lè wọ́ jẹ́ ká mọ̀ wá sọ ìkànnú àwọn ulul azmi márààrún wallahi tó bá ti pé súfì ní àbáyé bá ṣe débi tán bá dé yìí bẹ́yẹn bá rí báyìí tí ọba túbá kó tó lọ bọ́ lọ́hùn yóò mọ̀ jẹ́ àgbákò yàn wájú ọlọ́hun ara tá à ń sọ rèé o yóò mọ̀ láàlà sí wájú ọlọ́hun púpọ̀ gan Ànábì ọlọ́hun tọrọ ń gbé dìde mùsùlùmí ẹ̀sìn ń pè ń kèfèrí lẹ́nu yín ẹnìkan ọ̀sẹ̀ bọ́ tó Ànábì a'udhu billah irọ́ báyìí ní ọgbẹ́nu tiwa àwọn Ànábì ọlọ́hun ẹ̀dákun ta ló wá fẹ́ kù tó fẹ́ mọ́nú ẹ̀dá nígbà tẹ́yẹ bá ti ṣe súfì débi páwọn Ànábì ọlọ́hun náà tún mọ́ a'udhu billah àbá mi ń sọ̀rọ̀ yín so. Bọ́lẹ̀ ti rí. Níbo lẹ ti rí gbogbo tẹ kálẹ̀ yìí bàbá ń bo lẹ ti rí tíra wo lẹ ń ka abẹ́ ń kó di tíra ni ẹni tó bá jọmọ wọn àbí mùrídìí wọn àbí èèyàn wọn àbẹ́lòmíì náà sympathizer tó wà ní tí mò ń sọ yìí ti pọ̀ jù wallahi tán sọ sànàbí ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ló ti kọ́rọ̀ mi ó le pẹ̀lú wọn mí dẹ̀ ní àti máa rojọ́ pé báyìí lọ́rọ̀ mi ṣe lè fẹ́ nìkan kan bẹ́ẹ̀ tóun ti bẹ́ẹ̀ náà á tún máa sọ̀rọ̀ ńgbà míì bọ́lá wọn ṣètò ọlọ́run ó ṣètò bá wù pẹ̀lú ẹ̀dá tóun ti bẹ́ẹ̀ náà tún máa rojọ́ torí àti jàre Ànábì ọlọ́run pàtàkì sọ ju anybody lọ kí ló dé ẹ̀sùn olè báà lè máa ṣe. níjọ́ tí pọ́blẹ́mù dé bá gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì Mùsá ẹni wọ́n ló Kùránì tó fẹ́ sọ pé Mùsá ó wọ̀ náà ọlọ́run ní sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n lọ ra màlúù. Allahu Akbar. Allahu Akbar. Kí wọ́n pa màlúù wọ́n wá bèèrè lọ́wọ́ ìpè yíyí tó dàgbà ní àbí tó kéré gbọ́dọ̀ tó bí àbá. Kò sí nǹkan tó pa wá kò sí nǹkan tó pa sórí pọ̀ pẹ̀lú gbogbo àwọn àbá eré TikTok tí wọ́n sọ̀rọ̀ yìí. Bíkọ́ sí wọn ọ̀dà kankan mọ̀. Sórí ẹgbọ́rọ̀ nígbà tí pírọ́blẹ́mù dé bá àwọn ọmọlẹ́yìn Ànábì Mùsá pírọ́blẹ́mù ló dé bá wọn pírọ́blẹ́mù wo ló dé bá wọn kí ni túmọ̀ ẹ̀pà màlúù tọ́lọ̀ ní kí wọ́n pa ṣé kí wọ́n lọ́ọ́ fi rúbọ ni kulna duribuhu bi ba'dhiha òkú tó kúlẹ̀ tẹ́ ẹ̀mẹ́ ní ọ̀pá yìí ẹ múnú màlúù tẹ́ ẹ dú ẹ fi lù ú torí pé ń gbà àwọn ẹ̀dá èèyàn ọmọ Ísírẹ́lì wọ́n láìkì kójú àwọn tó báyìí ní ṣe máa ń béèrè kan lọ́wọ́ Ọlọ́run tó lọ́mọ fún wọn bá a débi pé ní arina Allaha jahara Musa ó nìyí ká lè gbà fún ọ fọlọ́hàn àwọn afẹ́rọ́ Ọlọ́run tó ń pè wá sí báyìí Ọlọ́run ní kò sáyè yín
kò sáyè fẹ́yìn bẹ́ẹ̀ ẹ sọ ń tọ́ mẹ́sírẹ́lì béèrè fún tọ́lọ́hún òyìnbá rẹ̀ fún wọn tọ́lọ́hún fẹ́ fún wọn tán wọ́n láwọn ò fẹ́ yìí èyí làwọn fẹ́ ọlọ́run ni mo fún wọn àwọn fẹ́ léyìí ọlọ́run ni mo fún wọn àwọn fẹ́ nǹkan báyìí ọlọ́run ni mo fún wọn nígbà àwọn bá dé bí káwọn fẹ́ ọlọ́run ni kò sáyè. ẹ wúrọ̀ àwọn báyìí ní sọ́ọ̀tì ẹ̀dá báwọn tán ń ka àwọn ìgbàgbọ́ wọn jáde bó tilẹ̀ ṣe pé àwọn kan mọ̀ jáde wá wọ́n fẹ́ mọ pampa wọ́n fẹ́ mọ daṣọ ọ̀rọ̀ bo Sheikh Ibrahim Inyas wọ́n fẹ́ mọ daṣọ ọ̀rọ̀ bo Sheikh Ahmad Tijani bẹ́ẹ̀ dẹ̀ ní lákọọ́lẹ̀ wọn níṣẹ̀mí ayé wọn ní ntọ́pọ̀lọpọ̀ yín náà ń pa ń tàn nípa wọn àti tẹ́ ẹ kó lára wọn tá a padà yín lára yín yìí ó jó yé wa wípé ní kò sí tán pé ń Sufi láwùjọ tá a wà yá àfàànù. ìròrí àwọn Ibn Arabi àwọn falas àwọn malahida àwọn mulhid àwọn tí ò lẹ́sìn àwọn zanadikọ̀ ìròrí wọn ni Sufi tẹ̀sí lọ́wọ́lọ́wọ́ ẹja sinmi ara wa kẹ́nìkan wá jáde wá nígbà náà pé Sufi táwọn àbáta wọn ṣe kì í ṣe Sufi báyìí ẹ ṣàlàyé Sufi tí wọ́n ṣe ká gbọ́ ṣé kí ni táwọn eléyìí náà sọ yìí náà Sufi tí wọ́n sọ yìí ẹ mọ̀ jà mọ̀ tara mọ́ kò sí dáadáa nù Sufi tẹ̀ ń ṣe ìyá burú ni tó ti bẹ́ẹ̀ náà àdínà yìí wípé ní ó lè ṣẹ́ka àwọn kan bá kí ìyàtàn àwọn àṣẹ́kù kan tó pé ní Ọlọ́run ló kàn sá wọn lẹ́sà wọn ò ní mọ̀ ṣẹ́dẹ̀ èdè báyìí wọn ò ní bọ́ọ̀dì wọn ràn wọ́n báwọn rẹ̀ nílò gbọ́wọ́ bú àwọn owó òfò owó òsì tó kálukú ń gbé káàkiri yìí Ọlọ́run kó ṣàánú wa. àwọn táàlù àdá wọn já tí wọn kọ sáfù wájú. ṣẹgbọrọ. ọba òṣìṣẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ bí àjẹ́ náà ọba ìjọba lọ́wọ́. bàbá ẹ sinmi ara yín jàre bọ́rọ̀ ẹ̀sùn ọba yẹ yẹn mọ̀ sífà ìmọ̀ kan sọ̀rọ̀ mọ́ ẹ gbọ́rọ̀ ìṣó lásán subhanallah ẹ dákun ṣé àwọn ẹni inú sì mọ̀ pé mùsùlùmí làwọn pẹ̀lú ìmẹ̀sìn làwọn fi sọ̀rọ̀ báyìí wọ́n fi mẹ̀sìn sọ̀rọ̀ báyìí wàláhì kọ́dà nǹkan kan yé wọn ní ẹ̀sìn bó ṣe lè wọ́ ọmọ tá a bá pín wọn ní olódò ẹ̀ àmọ́ kí wọ́n pín wọn lódò wọ́n bú àwọn àgbàlagbà ẹ dákun sẹ́ni yìí náà báyìí nísinsìnyí wọn sọ̀rọ̀ ebú ṣé wọn hùwà ebú sọ̀rọ̀ tán sọ yìí bẹ́sẹ̀ Ọlọ́run mu ìsọ̀nì lé wọn kó lórí kí wọ́n fẹ́ lé wọn kó lórí irun tá ànábì sọ direct tán á bí ànábì pé ànábì ọkùnrin tó bá wà lórí irun nǹkan máa gbà tí nǹkan bá ń rú nínú rẹ̀ wọ́n máa ṣe èméjì pé ṣé kò wọ́n kó àbíkọ́ ànábì nìkan máa kó hatta yasma sawta aw yajida riha títí tí ẹ gbọ́ pùwú pòun yaso àbí tí ẹ gbóòórùn ẹ lọ ka gbogbo ìwé Islam látòkè délẹ̀ mọ́kàwé Sufi máa ń tà sọnù ni tá a bá ní ẹyẹ kàwé Sufi àwọn aburú táwọn eléyìí ń kàdáde náà nìyí ẹ lọ kàwé àwọn tó ṣe àlùmọ̀ nẹ́bì láǹfààní àwọn tí wọ́n kọ́mọ̀ sọ̀hábà táwọn sọ̀hábà kọ́mọ̀ nẹ́bì gbogbo bí pátápátá gbogbo mọ́sí àbí Islam pátápátá nígbà wípé ní ìsọ̀nbàlù alájẹ ìsọ̀nbàrún jẹ́ ẹ̀ ń bàbá ń bolẹ̀ ti rẹ̀ yìí ẹ̀ so jẹ́rìí òye yìí ẹ̀ń tó bá kò sáfù nítorí pé yaso wàlọ́hì nǹkan kan ò ṣe ìtẹ̀lé tọ́lọ́run ta nẹ́bí pé bọ́lọ́run ṣe fẹ́ sìn rẹ̀ rèé nǹkan báyìí bàjẹ́ ẹ̀gbọ́n àfáwọn ni pé ní n tí máa ń ba àlùwà lájẹ́ al-khariju mina sabilayni mutlaqan láì lábà wọ́n gbogbo tí bá ń gbojú ọ̀nà méjèèjì jáde iwájú àtẹ̀yìn tó bá ti lè fi jáde báyìí àlùwà lábàjẹ́ ìrun bàjẹ́ nù ẹni tó bá sọ nǹkan mí yàtọ̀ sí nǹkan báyìí ní nǹkan ṣe náà. kí ọ̀rọ̀ lọ́wọ́ o túmọ̀ pé sọ́ńbọ̀ ìdínà ọdẹ bọ́ọ̀lù. tàbí ní sọ́tà lónìí wọ. ṣẹ́ni báyìí nísìnyí àwọn bàbá yìí ló sì mọ kírun o a ti ẹ̀dúpẹ́ fọ́nà pé wọ́n sọ jáde báyìí nísìnyí mọ̀kádàmù àwọn kan rèé ṣéwù àwọn kan rèé ẹ̀ń táwọn kan mọ̀ pé tó mọ̀ fún wọn láwọn ọ̀sẹ̀ tó mọ̀ sáré o ni wọ́n ń kírun tó pé ní wọ́n mọ̀ ẹ̀yà sọ wọ́n sì mọ̀ kírun lọ àgbà kan mọ́sáàsì mi ò ṣe dúró sí wọ́n kàn wá fi òórùn so pààyàn ni torí pé táwọn sọ yìí báyìí nísìnyí táwọn lọ ní mọ́sálásí tí mùrídìí wọn bá so sáfù kìíní sáfù kejì téèyàn mẹ́ta mẹ́rin bá so mọ́sálásí nu wọn ṣé lè dúró ń bẹ̀ ẹ̀ ṣé mùsùlùmí náà rèé ṣé ìsìláàmù náà rèé ọ̀rọ̀ mọ̀sánú wa. Sufi gbàdúrà lọ́wọ́ ń ṣàdúrà. wọ́n wá ní táìmù wá sọ ìgbésẹ̀ dúró ṣé òun nírun wọ́n ní bó òun nírun ó jẹun àgọ́ ìjẹun kò nírun lọ́wọ́ wọ́n wá dí àti ìlú ọlọ́run lọ́wọ́ sẹ́ni tó ní ẹ̀ làkọ́ lòdì. ẹ̀rí báyìí ẹ̀sìn míì pátápátá ni Sufi ẹ̀sìn míì pátápátá tí ò nírọ́nú ẹni ẹ̀ mọ̀ tẹ̀lé àwọn tírẹ́ǹdì bọ́rọ̀ wọn ṣe ń jáde lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ lálàṣe ẹ dákun ṣé téèyàn ó ṣe fa títí náà ní tí èdè máa búbú ọlọ́run tó bá di máa búbú tó kàn ní mọ̀ kírun adúpẹ́ nígbà tí ń kí tẹ́lẹ̀ náà igun kí pẹ̀lú sọ́nà ni ẹ gbọ́rọ̀ subhanallah bá nẹ́bi ti ṣàlàyé ọ̀rọ̀ haidọ̀ tóbìnrin ṣe nǹkan oṣù tóbìnrin ṣe tó tí Islam ṣàlàyé rẹ̀ ọlọ́run ní pé ẹ má súnmọ́ wọn hatta yatahurna títí wọ́n è mára a ṣe pé ní wọn ò sí mara àwọn ọlọ́run ò sì ní gba tí ọba mọ́
ká má fọ̀rọ̀ yìí lójújù bàbá sọ tó ẹ̀ sọ. àbíṣe tó ní ẹ̀yà tó ní kéèlà àbàbọ̀ kí ló ń lò kí. ẹ̀rí nǹkan tí ìbájú ká má fẹ́ ọ̀rọ̀ lójú ẹ̀wọ̀n ẹni tó ní éèlà tó ní kéèlà ọmọ bọ̀ wá òun ló ń kí lẹ́yìn náà wá ń kọ́ àti kí tí wá ni bó ṣe ní kó mọ bọ̀ wá ń gbà tó fẹ́ kó mọ bọ̀ wá òun ọ́ dá ìbádà dúró ni gẹ́gẹ́ bí tó ṣe lófin rẹ̀ àmọ́ àwọn àbáwá yìí nǹkan kò yé wọn ná àfi ká mọ ibo rẹ ti kéwú gan tálàfà wọn ẹ̀rí pé ẹ̀ nífẹ̀ẹ́ ráfà fún ru wọn kàn láti àtàmọ́wọ́tàmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn báyìí bíi pé ọ̀tọ̀ ni tán bá bọ̀ nínú ayé wọn kàn lọ gbọ́wọ́ súfì ni wọ́n dàgbà ibi iṣẹ́ àwọn tó lè ṣe wáyé dé wọ́n kàn dé mọ́kàdá wọ́n kàn dé ṣéwù ni àgbákọ̀ wa máa lọ́nú ẹ̀sìn wọ́n sì mọ̀ pé wọ́n lágbára gbẹ̀sìn ẹ̀wọ̀n báyìí ní sìntánú fún wọn máìkì kan máa ṣe wá sí ìrọ̀ àwọn báyìí kan máa ṣe wá sí kan máa láwọn sọ̀rọ̀ ọlọ́run rí àbọ̀rọ̀ èṣù ṣé wà sí rí àbá burú. àwọn tó ní kó ọdún gbogbo tó máa ní rẹ́lẹ̀ àìsí inú wọn rárá. ayé sínú mùsùlùmí ẹ lè sínú mùsùlùmí. òun kí n lọ́wọ́ ajá kọjá wájú rẹ̀. wọ́n sọ wípé tó bí ajá bá fara kan aṣọ ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ ni ó lajá ni mò ń bì rún kí. abẹ́ sinmi darí tó bá wáyé àwọn kí ni pé àwọn nífẹ̀ẹ́ ànẹ́bì ìfẹ́ ànẹ́bì ẹnìkan ò nífẹ̀ẹ́ ànẹ́bì tó àwọn alhubbu ta'atun wa wala ní tó ń pè nífẹ̀ẹ́ tí islam rí ti fún wa ká nífẹ̀ẹ́ ànẹ́bì iná ní ká tẹ̀lé ká ìṣọwọ́ sọ sẹ́lẹ̀ fún nǹkan tó bá pa á láṣẹ ẹ̀wọ̀n nǹkan níta ànẹ́bì sọ tó fẹsẹ̀ múlẹ̀ níta ànẹ́bì sọ tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ wá ń wọ́gi ilé nítorí ìròrí ibú ìròrí tí ò fẹsẹ̀ múlẹ̀ ìròrí tí ò lẹ́rìí ma anzalallahu biha min sultan ìròrí tó lọ́wọ́ ọ̀fẹ́ rí sí Súfì náà rèé o Súfì rèé o ẹni tó fẹ́ ṣe é Súfì rèé o ẹni tí ń gbèjà rẹ̀ Súfì rèé o ẹni tí ń pípa nípa àwọn Súfì ọmọ àlìjẹ́nnà ni wọ́n ó rèé o tẹ́mọ̀ wá jáde lóríṣiríṣi tẹ́mọ̀ jáde kọ̀líkọ̀lí irú nǹkan báwọn ní jáde sí ọ̀rọ̀ oúnjẹ òkú ni wọ́n jáde sí àwọn èèyàn akọni ọ̀rọ̀ sàhábà wọn jáde ọ̀rọ̀ bàbú wọn jáde àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ burúkú wọn jáde eléyìí náà wọn tó ní jáde àmọ́jọ́jọ́ oúnjẹ òkú ọ̀rọ̀ bí oúnjẹ bíi mòlúdì wọn wá jáde eré nígbà náà a pè fún challenge ẹ jáde wá ẹ wá challenge ara yín bí eléyìí náà Súfì kan náà gbogbo yín àbáyé mo sọ̀rọ̀ yín so. bàbá o ọlọ́run tó fún yín lágbàdo ló fún yín ní aṣọ ara rẹ̀ papọ̀ mọ́ wá kí ló dé tẹ́ ẹ̀ mọ́ jaṣọ àgbàdo papọ̀ ọlọ́run tó fún yín lẹ́ran tó fòró òró sí èyí ṣe tẹ́ ẹ̀ mọ́ jẹ́ pò kẹ́ ẹ mọ́ fi ṣe tẹ́ ẹ̀ yọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wà débi ń tẹ́ ẹ̀ jẹ́ ẹ̀yàn lọ́tọ̀ọ̀tọ̀ bóúnjẹ yín bá bọ́lẹ̀ ṣe bínú mọ̀ sí ọlọ́run náà ni àtóúnjẹ tẹ́ ẹgbẹ́ lọ́wọ́ àti yèpẹ̀ ṣe bínú yèpẹ̀ ló ti jáde tó tẹ́ ẹ̀ mọ́ jẹ́ papọ̀ mọ́ yèpẹ̀ ní tá a máa ń sọnù àwọn kan ń bẹnu wa ti gbọ́rù nǹkan báyìí rí kò sí tá a gbà ń bẹ̀ láfi máa ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé ní ọkọ̀ tó wà ní lọ́wọ́ àǹtà mo wá ní ṣé wò ní ṣé wọ́n lè máa yan ìyàwó yín náà lálẹ́ òní wọn rọ ọlọ́run fín wọn ní gbogbo nǹkan ọlọ́run ni àkàràwọ̀ kún un là ó ní ṣé wò ní ẹ dákun sáà lè máa forí ṣé ẹ lè forí sọ́ọ̀kì tirẹ́là tí máa ń bọ̀ wá ṣe bọ́ ọlọ́run lọ́fẹ̀ẹ́ lọ forí sọ́ọ̀kì ó ní ìyẹn ọlọ́run fínú ogun tó bá jẹ́ bí ikú tó bá léwu ẹ̀yìn ní faramọ́ àmọ́ tó bá ràn tí ó bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ ẹ̀mọ́ wí jáde alálàbúrú ni ẹ ṣe mùsùlùmí tó gbádùn tẹ́ bá jẹ́ mùsùlùmí gan àfẹ́mọ́ tó fẹ́ kó ní ìsìlámù fún yín ìrun lẹ̀ ti bàjẹ́ ìrun ẹ ti bàjẹ́ ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́ ti bàjẹ́ ẹ tún lọ́ọ́ fi ìròrí àwọn fílọ́sọ́fì àwọn oní wahdatul wujud ẹ ti lọ́ọ́ fi ba ìsìlámù yín jẹ́ ẹgbẹ́ tá a bá yín sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tí ò dáa. wọ́n gbádùn bàbá wọn ìyá lọ́wọ́ yorí kù náà wọ́n kà gbogbo láti wá. àgbákò. wọ́n gbọ́dọ̀ fẹ́ gbogbo nǹkan bí ọlọ́run ṣe fẹ́. sẹ́rí ayàtọ̀ lọ́n sọ pé ọlọ́run wà minan nas ń bẹ nínú àwọn èèyàn man yattakhidhu min dunillahi andada tí ọlọ́run máa wá àwọn kan tí ò tọ́ ọlọ́run tí èso ọlọ́run yóò máa wá wọn gẹ́gẹ́ bí àrọ̀ fún ọlọ́run bí akẹgbẹ́ ọlọ́run yuhibbunahum wọ́n á máa nífẹ̀ẹ́ àwọn àrọ̀ yìí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tán mú fi ṣẹgbẹ́ ọlọ́run yìí ka hubbillah bí ìgbà tán bá nífẹ̀ẹ́ ọlọ́run gangan bàbá sì wí ikú yìí onígbà náà yuhibbunahum ka hubbillah bá a ṣe nífẹ̀ẹ́ ọlọ́run àgbọ̀dọ̀ mọ́ nífẹ̀ẹ́ gbogbo nǹkan náà bàbá ó ní bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ṣe nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ́ fi kọ́rùn káàkiri tẹ́ ẹ bá ti ṣe òpè dán bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọlọ́run yìí ṣé ẹ ṣe kán sílẹ̀kùn lé kìnìún lẹ̀ fún yín kẹ́ ọbẹ̀ kẹ́ lọ kí kẹ́ lọ fara núra láyé ẹ̀yin ò ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọlọ́run yìí tí tírẹ́ẹ̀nì bá ń bọ̀ wá ọkọ̀ ojú irin tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ọ̀dọ̀bálẹ̀ jẹ́ kí kú ta kò kún láti dọ̀bálẹ̀ kí ẹ sọ̀rọ̀ fúláàtì sábẹ́ rẹ̀ káwọn tí ó ṣẹlẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ àwọn nǹkan wọ̀nyí
bẹ́ẹ̀ sọ pé nífẹ̀ẹ́ ọlọ́run òpùrọ́ alópùrọ́ nìyí sẹ́ òpùrọ́ ọ̀tọ̀ ọlọ́run lọ́pọ̀ nù yín. Bàbá jẹ́ Sufi ni ọ̀wá fẹ́ gbogbo nǹkan bí mi ọlọ́run ṣe ṣe é fẹ́ jò bẹ́ẹ̀ gbogbo nǹkan kan ní gbogbo ká. òpùrọ́. Ọlọ́run jáde àgbà wọ́n gbà. Ẹ̀rú agbára ọlọ́run gbogbo ẹ̀jẹ̀ wá nílé ní yóò dùn délé. so ẹ wo ẹ̀dán pé Sufi náà nù ni nínú ẹ̀ náà tún lélẹ́yìí náà bí ó ṣe máa jáde díẹ̀díẹ̀ nù ni. afá tọrọ mi bá le tí ọ̀bọ láàmú ní tí wọ́n ń sọ yìí ló fà á mo tún sọ yìí tán sọ yìí ló fà á alẹ́kọ̀ọ́ a sì mẹ ẹ̀kọ́ fi báyàn lò bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ ọmọ tó yẹ pé ní apá kan ìmọ̀ ló bá sọ tí ọba jọmọ́ ń tó fẹsẹ̀ múlẹ̀ á ti rí tiẹ̀ pẹ̀lú déédéé ń tó bá sọ nù mọ̀ àmọ́ tí yẹn bá wọ́gi lé ìmọ̀ á wọ́gi lé òun náà bẹ́ẹ̀ yẹn bá wọ́gi lé ẹ̀sìn kí ló kù tá ṣe fún á wọ́gi lé ní. bẹ́ẹ̀ yẹn bá ti pa àwọn ànábì Ọlọ́run bí ó ṣe dá òun náà jẹ́ nǹkan kan kò já mọ́ kankan so bó ṣe yín nu Ọlọ́run kó ṣàánú wa mùsùlùmí mùmíní Ọlọ́run ní bẹ́sìn wa jẹ́ o àwọn eléyìí ò ṣe é tẹ̀lé o Ọlọ́run ní tẹ́ ẹ bá tẹ̀lé àwọn apá kan náà tán kílìm pa fún wọn tíra lórí ilẹ̀ yaruddunakum ba'da imanikum kafirin wọ́n sọ yín di kèfèrí lẹ́yìn ìgbàgbọ́ yín ọlọ́mọ sọ wá nù rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rashada assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.